látìgbà tí ẹ̀rán ti jáde lórí ọ̀rọ̀ Alhaji Pasuma Alabi tí pásítọ̀ Akọgun ti fi ẹ̀rán síta pé àwọn rí breaking news tí ò dáa ẹ̀yin èèyàn wa àwọn pásítọ̀ àwọn wòlíì wọ́n ti ń jáde ní mẹ́sàn-án mẹ́wàá lórí ọ̀rọ̀ Pasuma pé ohun burúkú kan ò mà lè ṣẹlẹ̀ sí i wọ́n léèyàn dáadáa ni pé bó ṣe ń ṣe fara alé ló ṣe fara oko ló ń ṣe fún gbogbo èèyàn kódà kan pásítọ̀ kan tiẹ̀ ní báṣẹ ṣe jáde lórí ọ̀rọ̀ Pasuma tán ní bad news ní pé àṣẹ míì tún jáde o pé kò sí nǹkan burúkú kan tó máa ṣẹlẹ̀ sí Pasuma pé wọ́n sọ bẹ́ẹ̀ fún ọba Hezekiah lọ́jọ́ sínú báíbù pé ọlọ́run sì yí ìpinnu yẹn padà ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ ohun tí àwọn wòlíì yìí sọ o wọ́n sọ̀rọ̀ ẹ̀ dáadáa o ó dà kí èèyàn máa ṣe dáadáa nítorí pé bí èèyàn bá ṣe dáadáa bó bá wà láyé wọ́n á máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa ńgbà tó bá tún yá náà wọ́n á tún máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa rí Pasuma náà ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lọ́tún lósì yìí tí àwọn wòlíì yìí àwọn pásítọ̀ yìí ń sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n sọ gbogbo ohun tó ń ṣe fáwọn èèyàn ní dáadáa ẹ̀yin èèyàn wa ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lẹ́nu àwọn wòlíì àti pásítọ̀ yìí o wòlíì àrólé àti pásítọ̀ pupa kejì ẹgbẹ́ mi lẹ́nu wọn. ẹni wáì wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń múnú wa dùn nígbà mìíràn tí a bá ń la nǹkan kan kọjá tá bá ti gbọ́ orin wọn inú wa ṣe kí ni o inú wa máa dùn inú wa ṣe kí ni o inú wa máa dùn ṣùgbọ́n fẹ́ kẹ́ bá mi pray pásọ̀ yẹn sọ pé òun rí ìran bọ́ pásọ̀ yẹn wá sọ àwọn ọ̀rọ̀ kan ó ní òun ti rí àwọn ìran kan bẹ́ẹ̀ tó dẹ̀ ti ṣẹ wọ́n ní òun rí pé wọ́n gbàlù wọ́n jó òun kọ́ dẹ̀ tún rí pé breaking news wípé ṣùgbọ́n bad news ni ó ní gbogbo social media wọ́n ń gbé gan ọlọ́run ọba àdìtú ni nígbà mìíràn àárún àfà sí pásítọ̀ kí ó lè fi dán ìgbàgbọ́ pásítọ̀ yẹn wò nínú ọlọ́run nígbà mìíràn ọlọ́run á dẹ̀ rán pásítọ̀ sí àfà láti fi lè dán ìgbàgbọ́ àfà wò ibi tọ́lọ́run tún wá lágbára sí ó lè rán babaláwo sí àfà àti sí wòlíì láti fi lè mọ̀ bóyá wọ́n ti ẹ̀gbọ́ ọlọ́run gbọ́ mo dẹ̀ ti sọ kíní kan fún wa pé ọlọ́run máa ń fi ìgbàlà wa sí ibi tá ò lérò nígbà míì nǹkan tó fi ń jí ọlọ́run náà nìyẹn máa yẹn wá sọ pé òun sọ pé káwọn èèyàn máa àtàkì òun pé kọ́ máa àtàkì mẹ́sẹ́njà kọ́ lọ ṣiṣẹ́ lórí mẹ́sẹ́jì Alhaji Pasuma ò dẹ̀ kí ń lo oògùn ó ní ṣùgbọ́n àdúà lòun gbàgbọ́ jù kóun dẹ̀ bí ọlọ́run àwọn àfáà kan bẹ nínú ayé yìí tí wọ́n súnmọ́ Alhaji Pasuma ẹ wọlé àdúà ẹ̀yin wòlíì kan wà tó jẹ́ pé ẹ súnmọ́ Alhaji Pasuma ẹ wọlé àdúà Alhaji Pasuma fúnra wọn káwọn gan wọ yàrá àdúrà ṣe rí ẹ má kó ìran máa yẹn dànù o ẹ má àtàkì ẹ̀ǹgbà tó rí ṣe bójá kó lọ pé ní ó lè má nàṣẹ ìsọdọ̀ Alabi Pasuma ṣùgbọ́n Alhaji Pasuma wọ́n máa ń welcome anybody kò ní ojú pààyàn rẹ ẹjọ́ ìran yẹn lè má jẹ́ Alhaji Pasuma kó lọ jẹ́ olórin ńlá kan ṣùgbọ́n ńgbà tó ti dárúkọ yẹn ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ dìde sí àdúrà yẹn ní kọ́mọ́kọ́mọ́ ẹ ṣe prayer yẹn ní kọ́mọ́kọ́mọ́ mo fẹ́ ká wá bá wọn gbàdúrà 7 days mo lórí ọ̀fẹ́ àti bá Alhaji Pasuma sọ̀rọ̀ dáadáa mo ti pray fún wọn dáadáa rí ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ báyìí kéèyàn kó dànù kálàjì bá dẹ̀ lórí ọ̀fẹ́ àti dọ́dọ̀ pásítọ̀ yẹn láti wá fóònù ẹ̀ kálàjì gangan pé wòlíì mo ti gbọ́ ìran yín o kí ni Olúwa sọ pé kí n ṣe Ọlọ́run lè fún wòlíì yẹn nínú ọkọ̀ máa fún solution ó dẹ̀ tún lè fún ní solution wọ́n sọ fẹ́ bẹ̀ sí káyà náà kó máa kú ṣùgbọ́n nígbà tó gbàdúrà tó dẹ̀ ó sì règùn níwájú Ọlọ́run dẹ̀ rí pé ó fi ọdún 15 kún ọdún ẹ̀ bó tẹ̀ pé ní ìbànújẹ́ àtọ̀fọ̀ ló ti lò Ọlọ́run ṣe àṣẹ ìyípe yẹn padà wòlíì tá a rán pé ìbànújẹ́ máa ṣẹlẹ̀ kó sọ pé kú o ṣùgbọ́n ẹ̀là lọ̀rọ̀ bá àbá là kò lè yé èèyàn
a ní ẹ̀dà ọ̀rọ̀ ọ̀nà òun rí breaking news but that news is a bad news. Ẹ bá mi gbọ́wọ́ méjèèjì sókè. Ẹ jẹ́ àkọjú sí pẹpẹ. Ẹ pé pẹpẹ lẹ́ẹ̀méje. Olúwa yí ìpinnu ìròyìn burúkú padà kúrò lórí Alhaji Pasuma. Bá mi dáàbò rẹ bò ó. Fún ní ẹ̀mí gígùn àtàlàáfíà. Àdúrà dà. Láàánú gbogbo ọmọ Nàìjíríà ló ní fídíò tí mò ń ṣe yìí, òun ló ní àdúrà tí mo fẹ́ gbà yìí. Alhaji Alabi Wasiu Pasuma Wonder, òun ló ní àdúrà tí mo fẹ́ gbà yìí. Gbọ́, Alhaji Alabi Wasiu Pasuma, àṣẹ lèkìtì ti jáde pọ́fọ́ máa ṣe ọ́. Àṣẹ tó padà jáde látèkìtì wípé ọ̀fọ̀ ò ní ṣe ọ́ mọ́. Lórúkọ Jésù ọ̀fọ̀ ò ní ṣe ọ́. Pasuma Wonder, torí pé o ti ẹ̀ ń ṣe fún gbogbo ènìyàn ń ròyìn rẹ ní rere. Lórúkọ Jésù ọ̀fọ̀ ò ní ṣe ọ́. Ọjọ́ ayọ̀ rẹ Wasiu Alhaji Pasuma Wonder, lórúkọ Jésù kò ní di ọjọ́ ìbànújẹ́. Ọjọ́ ayọ̀ rẹ sẹ́ kò ní dọjọ́ ẹkún. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, èyí tó kù kọ́dún yìí parí. Alhaji Pasuma Wonder tó ń kọ orin fújì fún gbogbo ènìyàn tí inú ènìyàn ń dùn. Lórúkọ Jésù a ò ní sọkún lórí rẹ. Torí èmi kan jẹ́ kan lára àwọn olólùfẹ́ rẹ. Wọ́n ní àṣẹ kan jáde látèkìtì pé ìṣẹ̀lẹ̀ búburú máa ṣẹlẹ̀ nílé rẹ. Ṣùgbọ́n àṣẹ Ọlọ́run tún jáde padà látèkìtì látọwọ́ wòlíì rẹ̀ wípé láti èní lọ gbogbo ohun ibi tí Sátánì ti ṣe láti fi pa ọ́ lẹ́kún, ẹ̀mí mímọ́ tú wọn ká, ẹ̀mí mímọ́ parẹ́, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Wòlíì kan nínú Bíbélì a pè é ní wòlíì Àìsáyà. Ó lọ sọ́dọ̀ ọba Èsíkáyà wípé palẹ̀ ilé rẹ mọ́ torí pé Olúwa sọ pé ìwọ yóò kú. Wòlíì ló sọ bẹ́ẹ̀ fún ọba. Ọba yí ojú rẹ̀ sí ògiri gẹ́gẹ́ bí Bíbélì ṣe kọ. Ó sì sọkún kíkorò sí Ọlọ́run lọ́rùn. Ó ní Olúwa wò bí mo ti bá ọ rìn ní pípé. Gbogbo tí mo ṣe kó o má ṣe fi ikú pa mí. Ọlọ́run tún padà rán wòlíì Àìsáyà lọ. Ó ní kó lọ sọ fún Èsíkáyà wípé kò ní kú mọ́ pé a fi ọdún márùndógún kún ọdún rẹ̀. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, mo gbàdúrà fún Alhaji Alabi Wasiu tí wọ́n ń pè ní Pasuma. Lórúkọ Jésù láti orí òkè yìí lọ, a fi ọdún gbọọrọ kún ọdún rẹ̀. A fi ọdún gbọọrọ kún ọdún rẹ̀. O ò ní kúkú òjijì, o ò ní ṣọ̀fọ̀ ọmọ, o ò ní ṣọ̀fọ̀ lórí àwọn aya rẹ̀, o ò ní ṣọ̀fọ̀ lórí àwọn ọmọọṣẹ́ rẹ̀, o ò ní ṣọ̀fọ̀ lórí iṣẹ́ rẹ̀, o ò ní ṣọ̀fọ̀ lórí ayé rẹ̀. A ní pohùn réré ẹkún lórí rẹ̀. Gbogbo àfọ̀ṣẹ tàbí àwọn ohun tí wòlíì aláfọ̀ṣẹ ti sọ nípa rẹ̀, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ parẹ́. Ẹ̀jẹ̀ Jésù lórí igi àgbélébù parẹ́. Láti èní lọ ayọ̀ ní fún ọ. Pasuma Wonder Alabi, ayọ̀ ní fún ọ. Torí pé gbogbo ohun tí à ń gbọ́ nípa rẹ̀ ló múnú àwọn ènìyàn dùn bó ṣe ń ṣe àwọn ènìyàn lóore. Àwọn tó ṣe fún fámìlì wọn, gbogbo wọn ló ròyìn ẹ lórí social media. Èmi dẹ̀ ti mọ̀ ọ́ látọjọ́ pípẹ́, láti gbà yí ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ ni mo ti ń gbọ́. Láti ọ̀dọ̀ mo sì tún mọ̀ ọ́ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ kan ní ìlú Péjú tí wọ́n pè ní Àtìbà Ọ̀yọ́. Mo mọ̀ ọ́ nígbà náà, àtìgbà náà mo ti fẹ́ràn rẹ torí pé ó ní ìrẹ̀lẹ̀ púpọ̀. Mo gbàdúrà sẹ́ ikú òjijì ò ní pa ọ́, ọ̀fọ̀ ò ní ṣẹlẹ̀ rẹ. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, bí wòlíì Àìsáyà ọmọ Ámósì wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ pé ọba Èsíkáyà ò ní kú mọ́, èmi náà sọ sínú ayé rẹ, ikú òjijì ò ní wọlé rẹ, kò ní pamọ́ rẹ, kò ní pa àwọn ọmọọṣẹ́ rẹ. Gbogbo ìròyìn ìbànújẹ́ tí àwọn wòlíì aláfọ̀ṣẹ ti sọ sínú ayé rẹ, lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù parẹ́ lónìí, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Lọ di aláyọ̀, bẹ́ẹ̀ lolúwa mi wí. Ìránṣẹ́ kan ń bẹ nínú Bíbélì tá a pe orúkọ rẹ̀ ní Tàbítà, Dọ́kàsì. Gbogbo ènìyàn ló ń ṣoore fún. Nígbà tó kú, a pe Pétérù lọ síbẹ̀. Pétérù wọ yàrá níbi tí a tẹ́ sí. Ó sì sọ pé Tàbítà dìde. Tàbítà sì dìde. Lórúkọ Jésù, mo gbàdúrà bí Pétérù lónìí. Mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé
ìránṣẹ́ tí wọ́n pè ní Alhaji Wasiu Alabi Pasuma láti èní lọ sẹ́ ọ̀fọ̀ ò ní ṣe ọ́ o ò ní kúkú òjijì ẹ̀mí rẹ máa gùn ó gùn lẹ́mìí ikú òjijì ò ní pa ọ́ lórúkọ Jésù. Àṣẹ ibi tó jáde látẹ̀kìtì yẹn mo fi àṣẹ Ọlọ́run lórí òkè yìí mo fi káṣù ẹ̀ mo káṣù ẹ̀ mo káṣù ẹ̀ mo káṣù ẹ̀ ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa ni mo gbàdúrà àmín 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 ní orúkọ ńlá ti Jésù fàyà àṣẹ́gun wo bàbá mi Àlàbí Pasuma fọkàn balẹ̀ Èkìtì náà láṣẹ ti jáde àṣẹ mímọ́ sì tún jáde ó ti pa àṣẹ àkọ́kọ́ tó ti parun lórúkọ Jésù àti lórí rẹ̀ ó dára fún ọ máa tẹ̀síwájú máa lògo lọ máa lògo rẹ lọ bẹ́ẹ̀ lolúwa wí o ó sì ti rí bẹ́ẹ̀ kò ní yí padà o ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa ni mo gbàdúrà àmín 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 lórúkọ Jésù fàyà àlàáfíà ni fún ọ bàbá mi Àlàbí Pasuma ọ̀gá ńlá wa àlàáfíà ni fún ọ. pé tí àwọn èèyàn gbóhùn lẹ́nu àwọn wòlíì àti pásítọ̀ yìí ẹjẹ́ gbóhùn tó sọ dọ́tí ní the vision na to make Pasuma live long. èèyàn kan nìyẹn o DOT ló sọ̀rọ̀ yẹn báwọn yẹn ṣe ń ṣàmì bẹ́ẹ̀ làwọn kan sọ̀rọ̀. Priceless Baby ó ní àmì Celestial I saw this July 3 times but I tried my best in praying for him. May God accept all the prayers from Nigerians. Prince Olasunkanmi, please tell him not to celebrate his birthday if this month is his month. He should rather make his birthday a charity day, please. Àṣàwọn kan tó ti rí ó lágbára o. Yeti TV ní we reject every negative prophecies concerning Pasuma, myself, family and everyone in Jesus' name. Amen. Baba Bongo ní this is when I realized that we love Pasuma wholeheartedly, plenty, with or without his music. Ọlá wife ní Pasuma is calm and humble. Búburú kan kì yóò ṣubú lù wọ́n lórúkọ Jésù. User 3999 ó ní nothing will happen to Alhaji and his children and me too. Àwọn èèyàn bó ṣe ń gbàdúrà fún Pasuma náà ń gbàdúrà fúnra wọn. Ó lágbára. Worryless Alhaji ní I'm a Muslim but inshallah this is my own pastor till my last breath. Okay. Ẹni yẹn ó ń dáhùn sí àwọn nǹkan tí wòlíì àròlé sọ. AJ Walex ní you never know sorrow. Pasuma will not witness anything bad and no evil or bad thing will befall us all. Àwọn èèyàn ṣe àmì lóríṣiríṣi. Ẹ wo àwọn èèyàn fẹ́ràn Pasuma gan, wọ́n fẹ́ràn ẹ̀ gidi gan, lérò lẹ́yìn o nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan rere tó ti ṣe tí ó sì tún fi hàn pé wọ́n lẹ́ràn ọ̀fẹ́ lára lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin èèyàn wa kí lè ro tiyín? Ẹ̀yin náà ṣàdúrà fún Pasuma bẹ́ẹ̀ sì ṣàdúrà fún ẹ̀yin náà ṣàmì sí gbogbo àwọn àdúrà tó ń ṣe ní comment section. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o kí lè rí sí ẹ̀dá sí ẹ̀ drop comment. Remember to like, share and follow us. Thanks for watching. Láti iléeṣẹ́ iná láti gbàdúrà fún Pasuma pé wàhálà ìdààmú ibì kan kò ní ṣẹlẹ̀ sí. Thanks for watching. Polówó ọjà ẹgbẹ́ WhatsApp number page.